Aláròyé máa wí o. ilé-ẹjọ́ ní ọmọbìnrin tí ààrẹ tinubu dáríjì jẹ̀bi ikú. lọ́jọ́ etí fúráìdé ọjọ́ 12 oṣù kejìlá ọdún yìí ilé-ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè yìí fagilé ìdáríjì tí ààrẹ bọ́lá ahmed tinubu fún mariam sanda obìnrin tí wọ́n fẹ̀sùn ìpànìyàn kàn pé ó gbẹ̀mí ọkọ rẹ̀. wọ́n ní àfi kí wọ́n yẹgi fún obìnrin yìí nítorí wípé ó jẹ̀bi ikú. kóòtù yìí ní ẹjọ́ ikú tí ilé-ẹjọ́ gíga ìlú àbújá àti ti ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn dá fún obìnrin tó fẹ́ ọmọ alága ẹgbẹ́ òṣèlú pdp tẹ́lẹ̀ yìí ṣì wà síbẹ̀ láì yí padà lẹ́yìn tí bíyámínú bello ọkọ obìnrin yìí gbẹ́mìí mì lọ́dún 2017 ni wọ́n fẹ̀sùn kan mariam pé òun ló gún ọkọ rẹ̀ pa tí ilé-ẹjọ́ sì ṣe bẹ́ẹ̀ dájọ́ rẹ̀ lọ́jọ́ 27 oṣù kínní ọdún 2020 pé kí wọ́n yẹgi fún un títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀. bó tilẹ̀ jẹ́ wípé ó ti lé ní ọdún 6 tí obìnrin yìí ti wà lọ́gbà ẹ̀wọ̀n Suleja tí wọ́n fi sí nígbà tó ń retí ọjọ́ ikú rẹ̀ lásìkò tí ààrẹ Tinubu gbé ìwé ìdáríjì jáde fáwọn èèyàn kan láti fi sàmì ayẹyẹ ọdún òmìnira Nàìjíríà lóṣù kẹwàá tinú ọdún yìí ó fi orúkọ Mariam kún ṣùgbọ́n nígbà tí ẹjọ́ pọ̀ lórí rẹ̀ láàrin ìlú ló dín gbogbo ẹjọ́ tí wọ́n dá kù sí ọdún 12 láti lò ní àtìmọ́lé. àmọ́ tí àwọn ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni 5 kan jókòó lọ́jọ́ ẹtì Friday yìí nílé ẹjọ́ tó ga jùlọ nílùú Àbújá tí wọ́n tú ẹjọ́ yìí dá wọ́n ní kò yí padà àfi kí wọ́n yẹgi fún obìnrin náà. ilé ẹjọ́ dá gbogbo àwíjàre tí obìnrin yìí tò kalẹ̀ tó fi ní ẹ̀bi tí wọ́n dá òun àti ẹjọ́ ikú tí wọ́n dá fóun kò lè múlẹ̀. bákan náà ni wọ́n fagilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó pé onídàájọ́ More Adume tó ṣáájú àwọn ikọ̀ adájọ́ ẹlẹ́ni 5 yìí sọ wípé ẹ̀sùn tí wọ́n fi kan obìnrin yìí rẹ́sẹ̀ wálẹ̀ ju ohun tí wọ́n kàn lè kó dànù tàbí fojú fò lọ. nítorí bẹ́ẹ̀ ni kóòtù yìí ṣe ní ó bu ààrẹ Tinubu kù òun gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè tó tún jẹ́ ọ̀gá fún wọn lẹ́ka tí wọ́n ti ń gbé òfin ró tí wọ́n sì ti ń ṣèdájọ́ nínú ìjọba láti fún ẹni tí wọ́n fẹ̀sùn ìpànìyàn kàn ní ìyọ̀ǹda irú èyí tó ṣe fún Mariam yìí. ilé-ẹjọ́ yìí ni àwọn ti wọ́gilé àṣẹ tí ààrẹ pa lórí ọ̀rọ̀ yìí ní bí oṣù méjì sẹ́yìn. ìdájọ́ ikú tó wà nílẹ̀ fóbìnrin yìí tẹ́lẹ̀ ni yóò sì múlẹ̀. wọ́n ní ìdájọ́ kóòtù kò tẹ́mi lọ́rùn èyí tó ṣàtìlẹ́yìn fún ilé-ẹjọ́ gíga tí wọ́n ti kọ́ dájọ́ ọ̀rọ̀ náà kò ṣe takò bẹ́ẹ̀ ni wọn kò lè yí padà. kárántí pé lẹ́yìn tí ariwo gba ìlú kan nígbà tí ààrẹ dá Mariam sílẹ̀ pé kí wọ́n fún òun náà níyọ̀ǹda Lateef Fagbemi tí í ṣe adájọ́ àgbà tí mínísítà fétò ìdájọ́ lórílẹ̀‐èdè yìí sọ wípé Tinubu kò ṣàdédé kà á mọ́ ara àwọn tí wọ́n dáríjì ojú àánú ni wọ́n sì wò àti nítorí àwọn ọmọ rẹ̀ kó lè ríbi tọ́ wọn nígbà táwọn ọmọ òun kò ti ní bàbá láyé mọ́. bákan náà ló sọ wípé àwọn ìwà rere tóbìnrin náà hù nínú ọgbà ẹ̀wọ̀n èyí tó fi hàn wípé ó ti ronúpìwàdà ìgbé ayé rẹ̀ ti yí padà sí ti dáadáa tí ó sì ti di àwòkọ́ṣe rere fáwọn ẹlẹ́wọ̀n yòókù ló mú kí ààrẹ fi orúkọ rẹ̀ sí àárín àwọn èèyàn tí wọ́n ń bọ okùn ikú lọ́rùn wọn. bákan náà ni bàbá Bíyámíyù tó jẹ́ bàbá ọkọ fún Mariam fẹnu sí ọ̀rọ̀ náà nígbà náà olódùmọ̀ òun bí wọ́n ṣe dáríjì torí òun kò tó fẹ́ kí àwọn ọmọ yẹn tún pàdánù màmá wọn náà òun sì ń fẹ́ kí ó dúró tọ́ àwọn ọmọ rẹ̀ dáadáa. Monísọ́lá Sàká ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.